jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àǹfààní ńlá tí a tún ní lówùúrọ̀ yìí, pàápàá láti gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí sí látòkè ọ̀run wá. Ọlọ́run a gbà ládùúrà bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ tí ṣe agbára, wá mí sí wa, wá bùkún wa, ọ̀rọ̀ rẹ tí a gbọ́ ọjọ́ tún ayé wa ṣe, àti nípa eré ìje wa láyé yìí, jálè dé ọ̀dọ̀ rẹ ká sinmi. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àwọn ọmọ Ọlọ́run, mo kí wa pé a káàbọ̀ sí àkókò ọ̀wọ̀ yìí tí í ṣe àkókò mímọ́ jùlọ, àkókò tó ní ìmísí àti agbára Ọlọ́run. Kókó tí mo fẹ́ ká fi ru ìgbàgbọ́ wa sókè lónìí, ó ní mo pè ní sọ nípa òdodo Ọlọ́run lónìí. Sọ nípa òdodo Ọlọ́run lónìí. Mo lè fẹ́ mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí láti inú orin Dáfídì orí ìkọkànléní-àádọ́rin ẹsẹ̀ ìkọkànléní-ogún àti ẹsẹ̀ ogún, Psalm 71 verses 19 and 20. Psalm 71 verses 19 and 20 tó kà báyìí wípé Ọlọ́run, òdodo rẹ̀ ga jọjọ pẹ̀lú ẹni tí ó ti ń ṣe nǹkan ńlá. Ọlọ́run, ta ni ó dàbí ìwọ, ìwọ tí o ti jẹ́ kí n rí ìpọ́njú ńlá, nìyí yóò sì tún mi jí, yóò sì tún mi sọ sí òkè láti ọ̀gbun ilẹ̀ wá. Sísọ nípa òdodo Ọlọ́run àti sísọ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run, èyí tó túmọ̀ sí pé Ọlọ́run ó ṣe pàtàkì nínú ìtàn àti ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì. Sísọ òdodo Ọlọ́run àti sísọ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run ní ọ̀kan pàtàkì nínú àwọn ogún tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n jẹ, pàápàá èyí táwọn onígbàgbọ́ lónìí tí a jẹ pẹ̀lú gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Tá bá wo Sáàmù ìkẹrìndínláàdọ́fà ẹsẹ̀ kejì, Psalm 106 verse 2, ó sọ báyìí wípé ta ni ó lè sọ̀rọ̀ iṣẹ́ agbára Olúwa? Ta ni ó lè fi gbogbo ìyìn rẹ̀ hàn? Ta ni ó lè sọ nípa iṣẹ́ agbára Ọlọ́run? Ta ni ó lè fi ìyìn Ọlọ́run hàn? Àwọn ọmọ Ọlọ́run, sísọ̀rọ̀ nípa òdodo Ọlọ́run, òun túmọ̀ sí pé ká sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run, ká sọ̀rọ̀ nípa títóbi Ọlọ́run, kí á sọ̀rọ̀ nípa bí agbára Ọlọ́run bí ó ṣe pọ̀ tó. Tá bá dẹ̀ wo sáàmù yìí, sáàmù ìkẹrìndínlógóje, tá bá wò láti ẹsẹ̀ ìkọkànlá, ohun tó sọ fún wa, ó ní pé ó sì mú Ísírẹ́lì jáde kúrò láàrin wọn nítorí tí àánú rẹ̀ dúró láéláé, pẹ̀lú ọwọ́ agbára àti ipá nínà, nítorí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó pín òkun pupa níyà, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ó sì mú Ísírẹ́lì kọjá lọ láàrin rẹ̀ nítorí tí àánú rẹ̀ dúró láéláé, ṣùgbọ́n ó bì Fáráò àti ogun rẹ̀ ṣubú nítorí àánú rẹ̀ dúró láéláé fún ẹni tí ó sin àwọn ènìyàn rẹ̀ lá aginjù já, nítorí tí àánú rẹ̀ ó dúró láéláé. Ibi báyìí pè wá sí àkíyèsí pé sísọ nípa òdodo Ọlọ́run ló fi títóbi rẹ̀ hàn, àti pé nípa eléyìí àánú Ọlọ́run ó dúró láéláé. Òdodo Ọlọ́run a lè túmọ̀ rẹ̀ sí agbára Ọlọ́run. Òdodo Ọlọ́run a lè túmọ̀ rẹ̀ sí agbára Ọlọ́run. Tí a bá wo Psalm 106 ẹsẹ̀ kejì, ó ní ta ni ó lè sọ̀rọ̀ iṣẹ́ agbára Olúwa? Ta ni ó lè fi gbogbo ìyìn rẹ̀ hàn?
ta ni ó lè sọ nípa agbára Olúwa? So òdodo Ọlọ́run ni agbára Ọlọ́run, òdodo Ọlọ́run ni títóbi Ọlọ́run àti ìgbàlà Ọlọ́run. Psalm 71, Sáàmù ìkọkànléní-àádọ́rin ẹsẹ̀ ìkẹrìnléníogún, ó sọ báyìí wípé ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ títí ní gbogbo ọjọ́, nítorí tí wọ́n dààmú a sì dójútì àwọn tí ń wá ìfarapa mi. Ìyẹn jẹ́ kó yẹ pé òdodo Ọlọ́run àti títóbi Ọlọ́run òun ni ìgbàlà Ọlọ́run. Ó ní ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ̀ títí ní ọjọ́ gbogbo, nítorí tí wọ́n dààmú. Àwọn olódààmú, àwọn ọ̀tá ọmọ Ísírẹ́lì, àwọn tí wọ́n ń wá ìṣubú wọn, Ọlọ́run sì dójútì wọ́n, wọ́n sì farapa. Òdodo yìí òun ni Paul ló mọ̀ dájúdájú nígbà tí ó tẹnu mọ́ dáadáa wípé nígbà tí àwa pàápàá tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nípa ìgbàlà, nípa oore ọ̀fẹ́ àti nípa òdodo Ọlọ́run, ó ní Jésù ó kú fún wa. Alàgbà Jòhánù náà sọ nípa rẹ̀ ní Jòhánù kínní orí 3 ẹsẹ̀ kínní, ó ní ẹ wo irú ìfẹ́ tí bàbá ní sí wa tá a fi ń pè wá ní ọmọ Ọlọ́run, ó ní bẹ́ẹ̀ ni a jẹ́. Òdodo Ọlọ́run ló rà wá padà. Ohun tá a nílò ni pé àkókò yìí ká sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run, pàápàá ohun tí Ọlọ́run ti ṣe nínú ayé wa. Kì í ṣe pé ká máa kùn. Lóòótọ́ ni nǹkan rí bó ṣe rí báyìí, ṣùgbọ́n à ń pè mí níjà, mo ń pè ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi náà níjà lákòókò yìí. Sọ ohun tí Ọlọ́run tilẹ̀ ti ṣe nínú ayé rẹ. Wo iṣẹ́ ìyanu tí Ọlọ́run ti ṣe nínú ayé rẹ. Gẹ́gẹ́ bí onísáàmù tí a wò tán yìí, ó ní torí pé àánú Ọlọ́run dúró láéláé, ẹni tó mú àwọn ọmọ Ísírẹ́lì jáde nínú oko ẹrú. Síwájú sí i, tá bá wo ìhìnrere Jòhánù orí 4 láti ẹsẹ̀ kínní títí dé ìparí, a ó kà nípa ìtàn arábìnrin kan tá a pè ní arábìnrin ará Samaria, ẹni tí Jésù bá pàdé ní ibi kànga Jákọ́bù tó wá pọn omi. Láti ibẹ̀ lọ, òun àti Jésù Kristi wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Jésù wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé níbo ni ìgbàlà yóò ti wá? Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé lọ pe ọkọ rẹ wá. Ó dá Jésù lóhùn pé òun ò ní ọkọ. Òdodo Ọlọ́run wá farahàn nígbà tó sọ pé òun wò dájú pé dájúdájú arákùnrin pé Mèsáyà ni, torí pé ó sọ pé ìwọ ilé ọkọ tó wà pàápàá kì í ṣe ọkọ tirẹ̀. Arábìnrin sì fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó lọ sí ìlú, ó pe àwọn èèyàn wípé ẹ wá wo arákùnrin yìí, ẹni tó sọ gbogbo ohun tí mo ti ṣe pé mo mọ̀ dájú pé Mèsáyà ni. Nígbà tí àwọn èèyàn tán débẹ̀, tá bá wo Jòhánù orí 4 ẹsẹ̀ ìkejìléníogójì, ó ní wọ́n sì fún obìnrin náà pé kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ mọ́ ni àwa ṣe gbàgbọ́, nítorí àwa pàápàá ti rí fúnra wa, a ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni Kristi náà, olùgbàlà aráyé. Sọ nípa òdodo Ọlọ́run lónìí. Ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 11, ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní dédé ojú ikú. Wọ́n ṣẹ́gun nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Ọ̀rọ̀ ẹ̀rí, ohun tí ó ń ru ìgbàgbọ́ ẹlòmíràn sókè ni, tó dẹ̀ ń sọ nípa òdodo Ọlọ́run, tó ń sọ nípa títóbi Ọlọ́run. Nítorí náà mo tó rọ̀ ọ́ lẹ́ẹ̀kan sí, ìwọ pàápàá lónìí sọ nípa títóbi Ọlọ́run, sọ nípa iṣẹ́ agbára Ọlọ́run, kí ó bá lè jẹ́ kí ẹlòmíràn kó jẹ àǹfààní
títóbi Ọlọ́run, kí ẹlòmíràn pẹ̀lú kó lè jẹ àǹfààní iṣẹ́ ìyanu Ọlọ́run, àti pé ọ̀pọ̀lọpọ̀ ọkàn ni wọ́n pàápàá ni wàá pè wá sínú ìjọba Ọlọ́run, àti pé ní ìkẹyìn gẹ́gẹ́ bí Sáàmù orí 71 ẹsẹ̀ 21, Psalm 71 verse 21, ó ní àti pé yóò sọ ọlá rẹ di púpọ̀, yóò sì tù ọ́ nínú ní ìhà gbogbo. Lóòótọ́ ni ẹni tó kọ sáàmù yìí ló ti wà nígbà ogbó rẹ̀, ó dẹ̀ ti oríṣiríṣi àwọn ìpèníjà, ṣùgbọ́n síbẹ̀ ó ń sọ̀rọ̀ nípa òdodo Ọlọ́run, ó ń sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run, ó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu Ọlọ́run. Mo sì mọ̀ dájú pé ní ìwọ̀n ìgbà tí wọ́n pàápàá bá fi ìṣòro rẹ sílẹ̀ tó ń sọ̀rọ̀ nípa títóbi Ọlọ́run àti agbára Ọlọ́run, Ọlọ́run ṣetán láti sọ ìgbà rẹ di ọ̀tun. Ó ṣetán láti mú ọ láti inú ekuru jáde wá. Ó ṣetán láti sọ ọ́ jí lẹ́ẹ̀kan sí. Àdúrà mi ni pé oore ọ̀fẹ́ àti agbára táfi máa sọ̀rọ̀ títóbi Ọlọ́run, táfi máa fi ògo Ọlọ́run hàn láti ọjọ́ dé ọjọ́, láti ìgbà dé ìgbà, pàápàá látẹnu wa tàbí látẹnu àwọn ọmọ ọwọ́ tàbí látẹnu àwọn ọmọ ìrìnsẹ̀, láti máa fi ìyìn fún Ọlọ́run, kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó fi fún wa. Àti pé ìbùkún tó ń tẹ̀lé ẹ̀rí sísọ, tó ń tẹ̀lé ọ̀rọ̀ òdodo Ọlọ́run àti iṣẹ́ ìyanu, kí Olúwa kó fi fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a ṣe dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tí a ti gbọ́. A béèrè fún oore ọ̀fẹ́ láti máa sọ̀rọ̀ òdodo àti títóbi rẹ Ọlọ́run wa fi fún wa, àti ní ìkẹyìn jẹ́ ká lè bá ọ jọba. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún ọ lórúkọ Kristi.